èyí ni àbẹ̀wò tí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe sí Alex OTTI. Ààrẹ àná olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ ṣe àbẹ̀wò sí gómìnà Alex OTTI, gómìnà ìpínlẹ̀ Abia, látàrí iṣẹ́ takuntakun tí gómìnà ọ̀hún ń ṣe. Ti ìlú Tifọn ni Ọbásanjọ́ délé Alex OTTI. Ẹ ṣáà ti mọ̀ pé bàbá Olúṣẹ́gun Ọbásanjọ́ ò ní rìnrìn ìdọ̀tí. Orí eré ìdárayá ní ẹbọra òwú bá OTTI àtàwọn báńgbọ́là rẹ̀. Ó ní ibi ayé bá ti báni náà láti jẹ́ bàbá bá tọ́lé treadmill. Ẹ máa rọra o. Ọ̀gá sójà fúnra rẹ̀ ìyẹn bẹ́ẹ̀. Kíá àwọn ìgbìmọ̀ àtàwọn àgbààgbà ti péjú láti kí olóyè Olúṣẹ́gun Ọbásanjọ́ káàbọ̀. Ọbásanjọ́ sọ pé òun rí iṣẹ́ takuntakun tí gómìnà Alex OTTI ń ṣe ní ìpínlẹ̀ Abia. Ẹ gbọ́ bí àwọn ọ̀rọ̀ Ọbásanjọ́ ṣe lọ lẹ́yìn tí wọ́n ti kí i káàbọ̀ tán. Bí àbá ní ìdá kan nínú mẹ́ta àwọn ìpínlẹ̀ wa tí wọ́n bá ń ṣe ohun tó tọ́ láti ṣe, orílẹ̀-èdè yìí yóò yàtọ̀. Ìwọ sì ń ṣe ohun tó yẹ láti ṣe. Màá rọ̀ ẹ́ kí o kọbi ara sí ètò amáyédẹrùn. Nítorí bí o bá ṣètò amáyédẹrùn tó o sì ń ṣe àkóso tó ń ṣe lọ́wọ́ yìí, àwọn èèyàn ìpínlẹ̀ yìí kò ní kọminú lórí ohunkóhun. Fẹ̀ẹ̀kàntẹ́lẹ̀ láàyè ara wọn, wọ́n mọ̀ nípa káràkátà. Nítorí náà, ohun tí wọ́n nílò ní olórí tí yóò fún wọn ní ìwúrí. Gómìnà, mo ti máa ń sọ ní gbogbo ìgbà pé bí ẹkùn kan bá wà ní orílẹ̀-èdè yìí tó ti ń ta wọn yọ nínú ìdàgbàsókè ẹlẹ́kajẹ̀ka, ẹkùn ìlà oòrùn gúúsù ni. Lẹ́yìn ọ̀rọ̀ ìwúrí tí Ọbásanjọ́ sọ fún Alex OTTI tán, wọ́n mú bàbá rìn yíká. Wọ́n sì fìdí ọ̀rọ̀ múlẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tí à ń pèsè nílẹ̀ wa Nàìjíríà ni ohun tí wọ́n ń lò fún ìṣètò ìjọba ní ìpínlẹ̀ Abia. Ọbásanjọ́, akọni ọkùnrin, ẹ kú rìn sà. Tó àbọ̀ mi rèé o, ẹ ṣé púpọ̀.